Ẹ kú dédé ìwòyí o. Àtúndé láti Yorùbá Referendum Committee bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀. Ní ọ̀sẹ̀ yìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ ó dá lé lórí ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re. Gbogbo wa la mọ nǹkan tí ẹgbẹ́ Afẹ́nifẹ́re jẹ́, a mọ nǹkan tó ń dúró fún, a dẹ̀ mọ nǹkan tí wọ́n ti ṣe láti ìgbà ayé àwọn ìjọba ológun Abacha àti gbogbo June 12th. Ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n sọ wípé àwọn ti yan ọba Olúyẹmísí Fáláyè, Olú of ìlú Àbò nílùú Àkúrẹ́. Wọ́n yàn wọ́n gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé wọn. A dẹ̀ kí wọn fún nǹkan tí wọ́n ṣe. N tó fa ọ̀rọ̀ yìí jáde ó wá dá lórí ọ̀rọ̀ tí wọ́n sọ, tí Afẹ́nifẹ́re sọ nígbà tí wọ́n yàn wọ́n tán, tí wọ́n sọ wípé àwọn gba President Tinubu níyànjú wípé kán bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ bọ́n ṣe máa ṣe àtúntò ilẹ̀ Nàìjíríà. Àwa wá sọ wípé ọ̀nà yẹn kù díẹ̀ nítorí pé gbogbo ìjọba tá a ti ní láti 1999 ni wọ́n ti ń gbé oríṣiríṣi ìgbésẹ̀ tí wọ́n á sọ pé àwọn fẹ́ tún ìlú tò, àwọn fẹ́ ṣe gbá, àwọn fẹ́ ṣàwo. Nǹkan kan ò ní ti díẹ̀ jáde. Ó wá yà wá lẹ́nu wípé pẹ̀lú gbogbo àǹfààní tí Afẹ́nifẹ́re ti ní tán dẹ̀ ti rí, orí ọ̀rọ̀ yẹn náà la tún máa wá padà sí wípé kí President Tinubu kó gbé ìgbésẹ̀ láti ṣe àtúntò. Àwa ò ní kí President Tinubu má gbé ìgbésẹ̀ tán bá fẹ́ gbé. N táwa ń sọ ni wípé ìgbésẹ̀ wo làwa gan gbé fúnra wa, ìgbésẹ̀ wo la fẹ́ gbé fúnra wa débi tó jẹ́ pé a máa gbé ka President Tinubu lójú pé ẹ wá o, nǹkan tá a fẹ́ fúnra wa leléyìí o, kí lẹ fẹ́ ṣe ń pa ẹ̀. Kí President Tinubu wá sọ pé àwọn máa ṣe nǹkan àbáwọn ò ní ṣe nǹkan kan pa ẹ̀, à débẹ̀ yẹn. Ìdí nìyẹn táwa ṣe gbé ọ̀rọ̀ Yorùbá referendum yìí lórí pé nǹkan táwa fẹ́, tá a fẹ́ kí Yorùbá fọwọ́ sí leléyìí. A gbé síwájú àwọn gómìnà wa àtàwọn ilé ìgbìmọ̀ asòfin wa, wọn ò tí ì dá wa lóhùn o. A dẹ̀ ṣì ń rọ gbogbo wa wípé ká bẹ̀rẹ̀ sí tún tẹra mọ́ ìgbésẹ̀ yẹn títí wọ́n fi máa dá wa lóhùn. A dẹ̀ wá ń sọ fún Afẹ́nifẹ́re ní ìsìn pé káwọn náà dá sí ọ̀rọ̀ yìí torí a ti gbé síwájú Afẹ́nifẹ́re, a ti gbọ́ nǹkan kan látọ̀dọ̀ wọn. So káwọn náà dá sí ọ̀rọ̀ yìí pé ẹ jẹ́ ká tiẹ̀ dìbò lórí nǹkan tá a fẹ́ fúnra wa láàrin ara wa. Gbogbo ọ̀rọ̀ tá a ti ń pariwo lé lórí wípé ó ń ṣẹlẹ̀ sí àwa Yorùbá àti sílẹ̀ Nàìjíríà àti sáwọn adúláwọ̀ tó kù. So wípé a fẹ́ káwọn Afẹ́nifẹ́re náà darapọ̀ mọ́ ètò yẹn, kán dẹ̀ jẹ́ kí President Tinubu mọ̀ wípé nǹkan tá a fẹ́ fúnra wa leléyìí o, ẹ bá wa fọwọ́ sí o. Tẹ́ bá fọwọ́ sí, á dùn ṣe. Inú wa dẹ̀ dùn tẹ́ bá wa fọwọ́ sí. Irú ọ̀rọ̀ tá a fẹ́ kó jáde láti Afẹ́nifẹ́re nìyẹn. Kì í ṣe pé à ń sọ fún wọn pé dandan nǹkan tá a bá ní kán ṣe náà máa ṣe o. Nǹkan tá a kàn sọ ni wípé a ti ní oríṣiríṣi experience nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà wípé gbogbo ìjọba àpapọ̀ tá a ní kò sí kankan tó gbé wá gẹ́gẹ́ bí Yorùbá nú wọn. Kò dẹ̀ sí kankan tó gbé ìgbésẹ̀ wípé àwọn fẹ́ tún ìlú tò. Even ní tí Jonathan ń ṣe, President Jonathan nígbà tó ṣe tiẹ̀, gbogbo wa la mọ ibi tó dorí kọ. Àwọn ìjọba Buhari, àwọn ìjọba APC wọ́n ti gbé ìgbìmọ̀ kan jáde tí Rufai wà ń bẹ̀. Rufai ló ṣe lórí alága wọn gbà yẹn tán ni wọ́n fẹ́ tún ìlú Nàìjíríà tò. Ìgbà tí Rufai tún kúrò ń bẹ̀ nísìnyí kò tiẹ̀ wá sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. APC gan ò sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. President Tinubu gan ò sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Gbogbo lílọ káàkiri lọ kábọ̀ tí Rufai ń ṣe kò tiẹ̀ mẹ́nu bà. So tá a bá rí gbogbo yẹn ńlẹ̀, ká tún wá ní a gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn, à ń retí kí President Tinubu wá ṣe nǹkan tí a fẹ́ kó ṣe.
àwa rò pé yẹn kò tí ì dáa tó. Nǹkan tó yẹ ká ṣe ni wípé káwa gbé nǹkan táwa fẹ́ ṣe ká gbé síwájú Tinubu, ká gbé síwájú President Tinubu. Ẹ bá wa fọwọ́ sí àbẹ́ ní bá wa fọwọ́ sí. Ìdí nìyẹn tá a ṣe tún ń pe Afẹ́nifẹ́re, a fẹ́ pè wọ́n níjà, a fẹ́ kó wọn níjà ni pé káwọn náà fọwọ́ sí ọ̀rọ̀ Yorùbá referendum yìí, ká dìbò fúnra wa. Gbogbo ìbò tá a dẹ̀ ń sọ yìí náà, bóyá a fẹ́ wà lójú kan àbá sí lójú kan ni kò ju yẹn lọ. Àti báwo la ṣe máa ṣe ètò ààbò fúnra wa, ètò ìlú wa fúnra wa bá ṣe mọ̀ ọ́ ṣe sí, bá dẹ̀ ti ṣe tẹ́lẹ̀ rí. So nǹkan tí a fẹ́ sọ ò ju yẹn lọ. Fún àwọn Afẹ́nifẹ́re dẹ̀ ni ọ̀rọ̀ yẹn wà fún. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa tẹ́ dẹ̀ mọ̀ wọ́n, ẹ bá wa sọ fún wọn pé àwọn kan wọ́n ń sọ báyìí o, wọ́n ń sọ báyìí o, kán dẹ̀ bá wa dá sí ọ̀rọ̀ yẹn káwọn náà dẹ̀ fọwọ́ sí. Ẹ ṣé o, ó di ọ̀sẹ̀ tó ń bọ̀.